káàbọ̀ padà sórí ètò wa Miliki Express náà la wà. Ètò tèní ó dá fún àwa tí a ti tójú bọ́. Ètò Miliki Express wa gbogbo ọjọ́ Wednesday really ó dá fáwa tá a ti tójú bọ́ because it's all about relationship, marriage, relationship, courting, dating. So if you're not up to that age, tẹ́ ẹ bá tí tó ọjọ́ orí yẹn, ẹ jọ̀ọ́ ẹ lè wá àwọn program mi iṣẹ́ ti gbọ́ ẹ kò ìyá fún wa díẹ̀ because ẹ̀yin kọ́ làǹbárí tó bá ti dé stage yẹn wọ́n máa pè yín kò tí ì kàn yín o. Àmọ́ fún àwọn mọ́mí wa àtàwọn dáàdì wa bros and aunties tí wọ́n mọ̀ pé wọ́n ti fẹ́ marry, àwọn ni wọ́n learn látòrí ètò yìí. So à ń sọ̀rọ̀ èṣù ní rántí ẹni èṣù ni tó bá wò ó wà ẹ dúró náà ta lè ṣù ibo lè ṣù ti máa ń wọlé kí gan là ń pè lè ṣù. Obìnrin lè ṣù. Ẹ̀rọ Ọlọ́run ọba bí. Obìnrin lè ṣù. So obìnrin tó bá gbé wájú tó bá gbẹ̀yìn tó kàn lọ ti entity tọkùnrin drive lọ ọkùnrin yẹn ti réṣù nìyẹn o. Tó bá gbé wájú tó bá gbẹ̀yìn àìmọye obìnrin tó gbé wájú tó gbẹ̀yìn wọ́n dẹ̀ máa package ẹ̀ dáadáa. Of course packaging tẹ̀ ló láyé. No, wọ́n package ẹ̀ mọ́. Kí ló dé? They flaunt it everywhere. Nǹkan tó tiẹ̀ wá jẹ́ kí ó yẹ fún ọkọ wọn nìkan gbogbo ayé lórí ń sìn. No, ìyẹn mi support ẹ̀. But àwọn nǹkan tó pọ̀ jù ń ta nìyẹn. Àwọn nǹkan tó pọ̀ jù ń ta nìyẹn. Ó kì í jẹ́ ká padà sí ọ̀rọ̀ tẹ́ sọ pé tí ọkùnrin bá wo àkáǹtì ìyàwó ẹ̀ tó bá rí 2 million. Bó ṣe mọ̀ pé àwọn ọkùnrin kan wà tó yẹ pé they are totally irresponsible. Owó yìí 2 million yẹn gangan ló máa plan lé lórí o. Mo rí ọkùnrin tó yẹ pé òun àti ìyàwó ẹ̀ ní issues. Okay, but the guy was not up to well to do. Àwọn kankan ṣàṣẹlẹ̀ bọ̀bọ́ yẹn bẹ̀rẹ̀ sí ní issues ìyàwó yẹn dẹ̀ ń support ẹ̀ àlọ́bọ̀ torí pọ̀ mọ̀ pé ìyàwó ń lówó lọ́wọ́ and it's not a crime kóbìnrin wò pé kí n support ọkọ mi èyí my dear mo dẹ̀ fẹ́ ṣe business kan 1.5 million ìyàwó dẹ̀ ní àṣẹmọ̀pá àṣẹ bímọ àṣẹ ìṣe 1 or 2 things mi ní 1.5 mo ní 1 million ó fún gbà tó tún yá ìyàwó tún béèrè lọ́wọ́ ẹ̀ pé my dear 1 million ní jọ́sí àtẹ̀sí kí ni ṣe fẹ́ máa ṣọ́ mi ní ṣé mi lè ṣe business money kíníkan ìyẹn dá ìdí ẹ̀ ó tún tó bí 2 weeks later ó tún ní ọjà yẹn ta fẹ́ rà yẹn ó tún kù bí 1.7 kan ìyẹn tún lóun ní 1.7 àmọ́ ẹ̀ tún gba 1 million mi ìyàwó yìí wá bẹ̀rẹ̀ sí ní because ó finance ọkọ yẹn finance ẹ̀ bẹ̀rẹ̀ sí ní drop so there was one point that she had to sell her laptop ṣé mọ̀ pé ọkọ ló rán ẹni tó ra laptop yẹn kó wá ra ọkọ yẹn dẹ̀ lu laptop yẹn nulẹ̀ ìyàwó yẹn dẹ̀ mọ̀ pé laptop tóun tà káwọn lè fowó ẹ̀ jẹun bọ̀bọ́ ẹ̀ jẹun ní oúnjẹ yẹn ṣé kò yẹ kan pa ó yẹ kọ́ lọ́kọ̀ déédéé píìkì ẹ̀sìn gbáǹdẹ́dì pé kó dẹ̀ kú láàrin àwọn èèyàn. Ṣé rí etí tó bá gbọ́ àlọ́ ó yẹ kó gbábọ̀ kò ń gbọ́ àbọ̀ nígbà míì tí ò bá ṣe kó bóyá ẹ̀dídì wọ inú fámìlì yẹn. ẹni tí ó pẹ̀bú ìyá ìwé tẹ̀ mọ̀ pé relationship lè tó a máa ní káwọn èèyàn dá sí kan sọ yìí story tí wọn náà fi sọ fún mi bọ́ mi mọ nǹkan tó ṣẹlẹ̀ síbò tẹ̀. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé wọn bóyá nǹkan báyìí ló ṣẹlẹ̀ bóyá nǹkan báyìí ló ṣẹlẹ̀ tẹ́ bá bí ọkùnrin yẹn náà tẹ́ bá pè jókòó òun náà ní nǹkan kan tó máa sọ ṣùgbọ́n tó bá jẹ́ pé bí ọ̀rọ̀ yẹn ṣe lọ nìyẹn ìwà ẹ̀dá ni ó dẹ̀ kù díẹ̀ ká tó àmọ́ ayé ẹ̀yin náà pé bí a ṣe ní èèyàn burúkú lọ́kùnrin bẹ́ẹ̀ náà la ní obìnrin ó kọ̀ pọ̀ jura wọn lọ ni bẹ́ẹ̀ni ó kọ̀ pọ̀ jura wọn lọ ni but in the context of relationship wise tá à ń sọ yìí náà ó já mọ́ra wọn tá bá ní ká wò ó pé ìgbà míì wà pé ọkùnrin ń kùnà obìnrin ń kùnà irú ìwà tí ọkùnrin yẹn ń hù ń sìn ó lè ti irú obìnrin bẹ́ẹ̀ síta. So tó bá ti síta tóbìnrin bá cheat ṣó ti dẹ̀ṣẹ̀. tí bá ní ó lè ti síta tóun náà bá wá bọ́ síta that means pé ẹni tó kọ́ níkà tó hùwà ẹ̀ka ìka ti wà nínú ẹ̀ tó fẹ́ ṣe number 1. ẹ̀ṣin náà lóró inú tẹ̀lé èèyàn ló kẹ́ṣin lóró. ìka ti wà nínú ẹ̀ tó fẹ́ ṣe number 1. number 2 ni pé òun fún ara ẹ̀ náà ló máa padà wá jèrè ìka yẹn torí tó bá hàpùn pé wọ́n padà wá mú ọkọ yẹn ò ní jẹ̀bi mọ́ o. ìyàwó ló máa jẹ̀bi. ìyàwó ló máa wá jẹ̀bi. ẹ̀rọ lọ́wọ́n ọba bíi àwa la dáràn o àmọ́ financial responsibilities ta ló ní ọkọ àti ìyàwó àbí ọkọ nìkan àbí ìyàwó nìkan. abọ́kùn ṣe rí àsìkò yẹn ti lọ tó yẹ pé gbogbo financial burden of the family orí ọkùnrin ló máa wà. I'll tell you why. mo ń gbọ́ yín. ṣe rí in this age and time tá bá rí obìnrin kan tó fìbẹ́ ni pé bóyá ọkùnrin ni gbogbo nǹkan tó yẹ kó máa ṣẹlẹ̀ nínú ilé ó yẹ kó máa wá látọwọ́ ẹ̀ and she's not bringing anything to the table ó máa jẹ̀yà ẹ̀ o. kí ló máa fi jẹ̀yà. they will become you see you don't have value. Yes. You become valueless. àmọ́ àwọn ọkùnrin kan still believe pé àwọn ló yẹ káwọn ṣe gbogbo iṣẹ́ yẹn. No problem. Okay. No problem. It is the responsibility of a man. Iṣẹ́ ọkùnrin ni láti ṣe agbátẹrù gbogbo nǹkan tó wà nínú ilé. Ṣùgbọ́n tá bá wá rí bọ́kùnrin ṣe ń ṣe yẹn tóbìnrin yẹn náà ń ṣe bóyá ọkùnrin yẹn mú 10 wá obìnrin yẹn náà mú 2 ó múlẹ̀. Yes, láì ṣe pé bóyá ó fẹ́ fi lá ọkùnrin yẹn lójú o
genuinely tó múlẹ̀ ọkùnrin yẹn lè máa ṣe fẹ́ni tí ò rí but tó bá wà láàrin àwọn ọ̀rẹ́ á ní my wife ìyàwó mi òun ló ṣe bẹ̀tà jẹ ní last week wọn ò tí ì san check yẹn gbogbo àti mo délé mo bóúnjẹ and you realize something that there is more value placed on such a woman so I will tell you categorically pé ìgbà yẹn ti lọ tó yẹ pé ọkùnrin nìkan ló máa jẹ́ èèyàn tó fẹ́ pé wọ́n fẹ́ ra ìṣáná òun ni wọ́n fẹ́ ra omi òun ni wọ́n fẹ́ san 5 naira òun ni now èmi fi pé ó yẹ kó di àsìkò tó yẹ pé wọ́n á máa fi ọwọ́ wẹ ọwọ́ kọ́wọ́ lè mọ́ in fact kì í ṣe pọ́wọ́ lè mọ́ nìkan you understand kẹ́ni ilé máa fi lọ́wọ́ bí kẹ́ni náà fi lọ́wọ́ bí ara kẹrẹ̀sì náà ni ara ẹ̀ náà sì ni pé tọ́wọ́ bá fi ọwọ́ ọkùnrin yẹn á fi lọ́wọ́ mi ta o. So okay ọwọ́ máa fi lọ́wọ́ mi ta. Exactly. Oh really so bóyá máa ṣẹlẹ̀ nìyẹn ẹ̀yin obìnrin ẹ jẹ́ kọ́wọ́ yín máa fi lọ́wọ́ ọkùnrin yín kọ́wọ́ ọkùnrin yín má lọ fi lọ́wọ́ ẹlòmíì ta àmọ́ lórí 2015 rundown tá à ń ṣe àti sọ̀rọ̀ Tóyìn àti Níyì lórí cheating but some other people got married nínú wọn láti rí Osas àti Gbèrò Àjíbádé they loved up they got married. Who else got married last year? People got married, I know. A lot of people got married. Got married. We are talking about the industry. People got married. Wọ́n pọ̀ tó married. But there were no, lẹ́yìn Tóyìn àti Níyì, there were no cases of divorce as such. 2014. Láti rí major divorce cases. Last year was for marriage. This year I am sure is going to be for marriages as well. Àmọ́ lọ́dún 2015 lóòótọ́ tabanikawo ara àwọn divorce cases not so much of a divorce but Damola Olatunji àti Bukky Arugba àwọn náà trend I'm sure their pictures are going already so people can see them. Damola story ẹ gbọ́ nípa story yẹn náà. Exactly. But if for me I felt that there was no case pé Damola divorce first wife. Yes. Kó tó fẹ́ Bukky. So which I did not understand. Atọ́kùn ìyàwó Damola ṣé ẹ mọ̀ pé kò sí Nàìjíríà. Bẹ́ẹ̀ni so òtútù mú bàbá. Anyway, there's something to move on. See, there's something about relationship at all. There's something about relationship. When it has to do with a long distance relationship, ọkọ wà ní Nigeria, ìyàwó wà ní London or Dublin. There is more to it than meets the eye. Kí ló dé tán fẹ́ra wọn initially? Misplaced priority máa ń pọ̀. That is not necessarily misplaced priority. Okay. You could meet a woman and it's genuine love. For the fact that she's abroad and you are here. Hold on, for the fact that Damola had a love child with another woman does not mean that she doesn't love. Call. They got married. They might be they their self house by you. Hold on. Mo gbọ́ yín. Wọ́n fẹ́ra wọn ní ṣùlọ́kà. Kò lè kó divorce yẹn náà. Wọ́n jọ ń gbé. Wọ́n bímọ fúnra wọn. For the fact that that is also happening does not mean that Damola does not or has stopped loving the other woman in the other country. But let me tell you this. Mo gbọ́ yín. Atọ́kùn. Ṣé rí ara wa yìí kì í ṣe òkúta ìgbà míì àwọn nǹkan míì wà tó yẹ pé a máa fi ìbẹni pé bóyá ara wa lè gbà á bẹ́ni pé òkè mo wà ń bíbá yìí ìyàwó mi wà ní ìlú lọ́hùn mo lè cope pẹ̀lú ẹ̀ but as time goes on oṣù kìíní oṣù kejì oṣù kẹta you begin to realize that the phone calls are not enough. Bàbá máa ní láti kó ṣọ́ọ̀bù. The Facebook no kì í tiẹ̀ Skype no is not enough. kì í tiẹ̀ wá ṣe kó ṣọ́ọ̀bù nìkan. Now ṣe mọ̀ pé àwọn obìnrin kan wà tó yẹ pé despite the fact pé o ti marry gan they like you wọ́n fẹ́ kó jẹ́ adé orí wọn. I'm not saying that. No o tiẹ̀ náà ó wà mẹ́lọ lọ́hùn wí o. But I'm not saying mi ò ní mẹ́lọ lọ́hùn wí ná. Mi ò dẹ̀ sọ pé that is the case of this the young lady in question. But this other lady is not here. Okay. This other lady is not here. You understand? Àwọn tí bídẹ̀ wà ń bíbá wọ́n ríra wọn lójoojúmọ́. There is tendency for the young man to stray. Okay now my own point is this kó tó di pé a lọ lé agbára why tí bọ̀bọ̀ yẹn ò ṣe kúkú divorce officially that woman pé kóun náà wẹ́yàn mí síwájú you cannot keep a woman in a relationship and still marry another person kódà now but kó tó di pé mo gba ọ̀rọ̀ yín lórí yẹn ẹ̀yin yẹn wá lórí ètò Miliki Express let's go for another music jẹ́ òkè ló tún trend ẹ̀ sí náà ẹ fún wa lórí tó bá New Year song please. Ṣé mi lọ́rẹ lọ́dún tuntun, dáàbò rẹ̀ bò mí fi fẹ́rẹ̀ kẹ́ mi gbé mi débi gíga. Lọ́dún tuntun, fún mi lálàáfíà, àdúrà mi àgbà o.
mind, just say a prayer. Tami lore lọ́dún tuntun, ṣe mi lore lọ́dún tuntun. Dábòrè bò mí fi fẹ́rẹ̀ kẹ́ mi gbé mi débi gíga. Lọ́dún tuntun, fún mi lálàáfíà. Àdúrà mi àgbà lọ́dún tuntun. Light up the trees, light up your hearts, cherish the moment, say a little prayer this new year.